ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú dédé wòye ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ bá mi share ètò yìí dáadáa. Ẹ share ẹ̀ gan o. Ẹ wo kíní fídíò yìí láti òkè délẹ̀ lè máa mọ̀ torí nǹkan tí mo ṣe fẹ́ kẹ́ share ìgbà tí bá ti fẹ́ parí kíní ni mo ṣe máa sọ. Number 1 ẹ̀yin obìnrin. Pàápàá ìwọ tó bá mọ̀ pé o fẹ́ gbádùn ọkọ, ó ń láti kọ́ bí wọ́n ṣe ń hùwà bí àlè ọkọ. Nítorí ìwà tí àwọn àlè tó wà níta tí wọ́n ń hù fún ọkọ yín, òun ni àwọn tí àwọn ọkọ yín fi lọ ń bá wọn tó fi jẹ́ pé wọ́n fi ń gbé àlè sí orí yín tí wọ́n fi ń care fún àlè jù yín lọ. Ìwà tí ẹ̀yin ń hù tẹ́lẹ̀ níta nìyẹn tó impress ọkọ yín tó fi fẹ́ yín. Ẹ̀yin ni ọkọ máa yáwó lọ́wọ́ ẹ̀ tó jẹ́ wípé ẹ máa fìjà gbà padà. Ẹ̀yin lẹ máa ṣe nǹkan fún ọkọ yín tẹ́ máa sì règún fún torí pé kò ní owó, nítorí pé kò níṣẹ́ lọ́wọ́. Ẹ̀yin lẹ máa help ọkọ yín tẹ́ máa jókòó tì í. Ẹ̀yin lẹ máa lọ aṣọ mọ́ ọkọ yín lọ́rùn. Ẹ̀yin lẹ máa bá ọkọ jà tẹ́ máa seize kọ́kọ́rọ́. Ẹ̀yin lẹ máa gba fóònù ọkọ tí fóònù ọkọ bá tẹ́ máa ní kó fi kóòdù sí kó yọ kóòdù ẹ̀. Ẹ̀yin lẹ máa gba fóònù ọkọ tẹ́ máa fi bàjà. Ẹ̀yin náà ni ọkọ máa gbé call tí fóònù ọkọ máa ring tẹ́ máa lọ kẹ́tì mẹ́gbẹ́ ògiri àbí tẹ́ máa béèrè pé ta ló ń pè. Àwọn ìwà yìí kò ṣe àwọn ìwà tẹ́ ẹ̀ ń wù tí àwọn ọkùnrin bá rí àwọn ìwà yìí lọ́wọ́ yín nígbà tẹ́ wà ń ta wọn nífẹ̀ẹ́ yín. Tó túmọ̀ sí wípé àwọn àlè tó wà nínú ọkàn ọkọ yín, àwọn ìwà tí wọn ò ní lọ́wọ́ nìyí tí wọ́n fi jogún ọkàn ọkọ yín. Ìgbà tẹ́yin ti bọ́ bàtà àlè torí ẹni tí ọkọ bá ń date níta àlè ṣáà ni, àmì tí ẹni tí ó bá ń date obìnrin tó bá ń date kan tó marry àlè náà ni. So gbogbo ẹ̀yin ìyàwó ilé lẹ ti jẹ́ àlè fún ọkọ tẹ́ ń fẹ́ rí, ó lẹ ti jẹ́ girlfriend fún ọkọ tẹ́ ń fẹ́ rí. Ìwà tẹ́ ẹ ń wù tí wọ́n fi fẹ́ yín tí ẹ ò mú dání nítorí pé ti wọnú ilé ẹ ti fi ìpè àti tòjúbo ló ṣáyín lọ́wọ́. Ìwà tẹ́ ẹ níyẹn, bàtà tẹ́ ẹ bọ́lẹ̀ tí àwọn àlè tẹsẹ̀ sí, òun ni wọ́n fi wí ní ọkàn ọkọ yín. Àlè ò ní yá ọkọ lówó kó wò láti gbà padà. Bó bá fẹ́ gbà padà gan kò ní fìjà gbà, ẹ̀yin máa fìjà gbà owó padà lọ́wọ́ ọkọ yín ni. Àlè ò ní sọ wípé ọkọ yóò fún un lówó kò ní jẹun, ṣùgbọ́n tọkọ ò bá fẹ́ yín lówó kò ní jẹun. Àlè ò ní sọ pé òun bá ọkọ yín yòdì kó má fún lóbò, ṣùgbọ́n tẹ́yin bá ń bọ́kọ yòdì ẹ̀ ní fún lóbò. Ẹ jẹ́ kí n sọ fún yín 80% ọkùnrin wàláì wọ́n nífẹ̀ẹ́ àlè ju ẹ̀yin gan tẹ́ jẹ́ ìyàwó ilé wọn lọ. Òun ló fi dàbẹ́ ni wípé wọ́n máa lù yín nítorí àlè. Kí dẹ̀ ni reason? Torí pé àlè ló ń fún wọn ní respect. Àlè ló ń treat wọn bí ọkùnrin. Ẹ̀yin ti treat wọn bí ọkùnrin nígbà kan rí nígbà tẹ́ wà níta láti impress wọn láti fẹ́ yín. Nígbà tẹ́ ti wá wọlé tẹ́ fi pé òjé ti wọ yín lọ́wọ́ wọ yín tán ẹ wá misbehave. Ṣé rí bẹ́ ṣe misbehave yẹn, àlè ló gbé ìwà tẹ́yin gbé wọ̀ kẹ́ ẹ tó di ìyàwó, àlè ló wá gbé wọ̀ nísìnyí. And àwọn ìwà yẹn ni wípé ẹ̀ ń respect ọkọ, ẹ̀ ń treat wọn bí èèyàn, ẹ̀ ń treat wọn dáadáa, ẹ̀ ń fún wọn ní respect, ẹ̀ ń fún wọn lóbò, ẹ̀ ń fún wọn lóúnjẹ, ẹ̀ bá wọn mójútó ayé wọn. Àwọn bàtà tẹ́yin ti bọ́lẹ̀ tó yẹ kẹ́ ẹ wọ̀ sẹ́sẹ̀ ìgbà tẹ́ wà nínú ilé ọkọ gangan ló yẹ kẹ́ máa behave bí àlè, so that ìwà rere tẹ́ ẹ̀ ń wù níta gẹ́gẹ́ bí girlfriend ẹ̀ lè máa wù nínú ilé ọkọ, á lè jẹ́ kọ́kọ́ nífẹ̀ẹ́ yín. But 80% ẹ̀yin ìyàwó ilé ọkọ ní ìfẹ́ àlè ló wà lọ́kàn wọn. Ọkọ nífẹ̀ẹ́ àlè jù yín lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà nínú ilé ọmọ ni ọkùnrin ń wò mọ́ yín lára. Rísì tó dẹ̀ ṣe ń wo ọmọ mọ́ yín lára ni wípé wọ́n ti wò ó pé ọ̀pọ̀lọpọ̀ yín ọkọ yín mọ̀ wípé tí ì lè mójútó ara yín gan dípò pé tún mójútó àwọn ọmọ. Nítorí ẹ̀ ni wọn ò ṣe lè walk away. Wọn ò fẹ́ kí káyé àwọn ọmọ wọn bàjẹ́. Wọ́n dẹ̀ mọ̀ pé táwọn bá fa àwọn ọmọ yẹn lẹ̀ fún yín ayé wọn máa bàjẹ́. So tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ ọkàn ọkùnrin, ìfẹ́ tó yẹ kó ní sí yín àlè náà ní sí, ṣùgbọ́n ìfẹ́ ọkọ wọn ara ọmọ wọn ló wà. Nítorí pé ẹ̀yin ti gbé ìwà tẹ́ ẹ̀ ń wù gẹ́gẹ́ bí àlè nígbà tẹ́ jẹ́ àlè tẹ́ ẹ jẹ́ girlfriend ẹ ti gbé sílẹ̀, ẹ ti bọ́ bàtà yẹn lẹ̀. Àwọn àlè tó wá ń fún wọn láyọ̀ ti wọ bàtà yẹn. Èyí ti wọ bàtà ìyàwó,
bàtà ìyàwó according to ọ̀pọ̀lọpọ̀ obìnrin dẹ̀ ni wípé bàtà pé kéèyàn disrespect ọkùnrin, bàtà pé kéèyàn bá ọkùnrin sìrègùn, bàtà pé kéèyàn lọ́ṣọ mọ́ wọn lọ́rùn, bàtà pé kéèyàn wájà, bàtà pé kéèyàn push wọn to kéèyàn provoke wọn débi pé wọ́n máa gbọ́wọ́ lù yín, gbọ́wọ́ sókè lù yín. Bàtà yẹn lẹ́yìn wọ̀ nínú ilé nítorí pé fi pé ẹ ti dìyàwó. Bàtà tẹ́ ẹ bọ́lẹ̀ gẹ́gẹ́ bí bàtà tó ń kẹ́ ọkọ, bàtà tó ń respect ọkùnrin tẹ́ ẹ bọ́lẹ̀, àwọn àlè ti wọ̀ ọ́. So àwọn àlè tó wọ̀ yẹn náà tó ná máa fún ọkọ yín ní right attitude. Right attitude yẹn ló máa jẹ́ kọ́kọ́ yín fall in love. Òun ló wà fàtẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bá lè bá béèrè nǹkan tí ìyàwó béèrè nǹkan á gbájúmọ́ àlè torí pé àlè ló ń respect ẹ̀, ló ń treat ẹ̀ bí ọkùnrin. Nítorí ẹ má wulẹ̀ tanra yín. Àwọn ọkọ yín gan ò fẹ́ àlè. Ìwà táwọn ọkọ dẹ̀ rí lára yín ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkọ yín lè fi ẹ̀kan ń bọ́dà ara yín pá lè máa gbọ́kọ mọ́ yín lọ́wọ́. Wọn ò ní fẹ́ àwọn àlè yẹn nítorí pé àyà wọn ń já pé táwọn bá fẹ́ àlè yìí ó ṣeé ṣe kó náà bọ́ bàtà àlélẹ̀ kó wọ bàtà ìyàwó kó bẹ̀rẹ̀ sí ní máa treat àwọn bẹ́yìn náà ṣe ń treat àwọn ẹ̀yin tẹ́ wà nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó. Ẹ̀rù á wá máa bà wọ́n pé àwọn ò fẹ́ miss àwọn right attitude tí àlè ń fún àwọn yẹn. So wọn ready láti fẹ́ àwọn àlè yẹn. Wọ́n ready kó keep wọn bẹ́ẹ̀, not because wọn ò nífẹ̀ẹ́ wọn láti fẹ́ wọn, but ẹ̀rù ń bà wọ́n pé ẹ̀yin gangan náà ti jẹ́ girlfriend rí, ìtẹ́jẹ́ ìyàwó lé, ẹ̀dẹ̀ ti jálè rí. Wọ́n dẹ̀ rí pé fáwọn ní right attitude the moment ẹ di ìyàwó lẹ di wèrè. So wọn ò ní fẹ́ káwọn àlè tó ń fáwọn náà láyọ̀ kó padà di wèrè. So wọ́n prefer láti keep wọn síta kó dẹ̀ jẹ́ ayọ̀ ọkàn wọn. Àlè ní ayọ̀ ọkàn ọ̀pọ̀lọpọ̀ ọkọ yín. So nítorí ẹ̀ lẹ ṣe ń rí pé ọkùnrin mi á lù ìyàwó ẹ̀ nítorí àlè, torí àlè gangan ni ayọ̀ ọkàn ẹ̀. Ẹ lọ yíwà padà gbogbo ẹ̀yin ìyàwó tẹ́ ẹ ti sọra, tẹ́ ẹ ń wora yín bí ìyàwó tó yẹ kẹ́ ẹ máa wora yín bí àlè, torí tó ń bá sì ń wora ẹ bí àlè wàá ní right attitude. Ẹ̀rù á máa bẹ̀ pé àlè ni mí o, kó má lọ fi mí sílẹ̀. So wàá lè máa fún ọkọ ní positive attitude, wàá lè máa respect ẹ̀, wàá lè máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀. Àlè kan ò ní sọ pé kí ọkùnrin yọ code kúrò lórí fóònù. Tí fóònù ọkọ bá ń ríngì lójú àlè gan máa mú fóònù fún nígbà wọ́n ń pè yín o, wọ́n ń pè yín tó yẹ sọ yẹn á wọnú kíchìn ó lọ ń dáná. Ìgbà tọ́kọ bá máa fi receive call tán á dẹ̀ rọra gbé oúnjẹ síwájú ẹ̀. But ẹ̀yin ìyàwó ilé tí fóònù ọkọ yín bá ń ríngì bá ń ṣe oúnjẹ gan ẹ̀ abandon ẹ̀ lọ máa use up pé kẹ́ fẹ́ gbọ́ nǹkan tó máa sọ. Tẹ́ bá ti notice pé ẹnìkan tí ò yẹ kó bá sọ̀rọ̀ ló ń bá sọ̀rọ̀ báyìí, ẹ lè má dáná yẹn mọ́, ẹ lè má fún lóúnjẹ mọ́, ẹ lè má fún ọkọ lóúnjẹ mọ́. Tẹ́ bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀, gbogbo orú nǹkan tẹ́ ẹ mọ̀ yẹn tẹ́ fi pé bóyá ẹ fi ń ṣe ọkọ, ara yín lẹ fi ń ṣe nítorí ẹ empower àlè ni. Ẹ má gbàgbé pé ẹ̀yin náà wọ bàtà àlè, mú mi pé girlfriend náà àlè ni. Ẹ wọ bàtà àlè tẹ́lẹ̀ kẹ́ tó dìyàwó. Bàtà tẹ́ ẹ bọ́ sílẹ̀ ẹlòmíì ti wọ̀ ọ́. Ìran kan lọ ìran kan bọ̀ ní bàtà tẹ́yin bọ́ sílẹ̀ tẹ́ fi gbé position ìyàwó tó wọ yín lórí yẹn. Ẹlòmíì ti wọ bàtà àlè yẹn. Ìwà tẹ́yin wù láti fi win ní ọkàn ọkọ, ó ní ìwà yẹn náà ni bàtà tẹ́ bọ́ sílẹ̀ ẹni tó wọ̀ máa wù. So ẹni tó bá dẹ̀ win ọkàn ọkùnrin lọkùnrin máa nífẹ̀ẹ́ sí. Ló fi ń dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ yín ọkọ yín wà in love pẹ̀lú àlè, but ó wà in love pẹ̀lú àwọn ọmọ tẹ́ ẹ bí pọ̀ kò love ẹ̀yin. Ló fi dàbẹ́ ni pé ọkọ á lù yín nítorí àlè, ọkọ á misbehave sí yín, ó prefer láti please àlè torí àlè ló ń please ẹ pẹ̀lú attitude kan tẹ́yin ti ẹ̀yin gangan tẹ́ jẹ́yàwó ilé tẹ́ ti ní rí. Ẹ lọ yíwà padà kẹ́ lọ rò ó. Tẹ́ bá continue láti máa ìwà ìyàwó ni pé àti tòjébo lóòṣọ̀ lọ́wọ́ kò bá bẹ ẹni tó máa bọ̀. Ẹ máa continue láti jẹ́ second fiddle even nígbà tẹ́ wà tó jẹ́ pé ẹ̀yin gangan lẹ́ni ọkọ. Ẹ̀yin lẹ máa wá máa jẹ́ àlè nínú ilé ọkọ. Àlè á wá máa jẹ́ ìyàwó ní ìta. Torí àlè ló máa ran ọkọ lọ́wọ́. Òun ló fi dàbẹ́ ni pé tẹ́ bá nídìí nǹkan nulé tí àlè nídìí nǹkan, wọ́n á tètè gbájúmọ́ àlè torí àlè ló ń treat wọn bí ọkùnrin. Àlè ló ń treat wọn gangan bí ọkọ tó ṣe yẹ kẹ́yìn máa treat wọn. So obìnrin tó bá ti bọ́ bàtà àlè lẹ̀ níta tó wá gbé bàtà ìyàwó wọ̀ nínú ilé, bàtà ìyàwó ni àti dòjébo lóòṣà lọ́wọ́, ó ṣeéṣe kó má rí ìdùnnú àti ayọ̀ nínú ilé ọkọ. Ó ṣeéṣe kó má rí wípé ọkọ ń gbé nífẹ̀ẹ́ àlè ju òun lọ. Ṣé ẹ̀yin náà mọ̀ pé bíbélì tẹ́ ń kà sọ pé ibi tí ìṣòro èèyàn bá wà lọ́kàn èèyàn máa fà sí abọ́mọ ṣeré òun lọ́mọ mojú. Àlè ló ń bá ọkọ ṣeré, ló ń respect ọkọ, ló ń treat ọkùnrin bó ṣe yẹ kí èèyàn treat wọn.
ẹ lọ fún ara yín re-evaluate ara yín, kẹ́ lọ wo ìwà tẹ́ ẹ̀ ń wù gẹ́gẹ́ bí àlè nígbà tẹ́ wà ń ta, àbí tẹ́ ẹ̀ ń wù gẹ́gẹ́ bí girlfriend nígbà tẹ́ wà ń ta, kẹ́ wá compare pẹ̀lú ìwà tẹ́ ẹ̀ ń wù nígbà tí ò jẹ́ wọlé ọwọ́ yín tán nínú ilé, kẹ́ wá fún ara yín wò pé ìjẹ́ deserve pé kí wọ́n treat yín right bí ìyàwó, àbí ìjẹ́ deserve kan treat yín right bí ọkọ. Ẹ wò gbà tẹ́ ẹ̀ ń fún ọkùnrin ní ayọ̀, ṣé ńgbà tẹ́ jẹ́ ìyàwó lẹ̀ ń fún láyọ̀ ni, àbí ńgbà tí ẹ jẹ́ àlè lẹ̀ ń fún wọn láyọ̀? Ìyẹn gbọ́ títà ó jókòó. Ẹjọ́ ọ̀rọ̀ alájà yìí bí mo ṣe gbọ́, èèyàn kan wọ́n fún mi ní lowdown láwọn tó ń wà nínú business yẹn. Wọ́n ní àwọn ọmọ yẹn tí ó sọ pé 500,000, wọ́n ní 50,000 náà ń fún wọn tó bá dó ajá tán. Wọ́n ní ajá yẹn tó bá dẹ̀ máa fi dó wọn lẹ́ẹ̀mejì, wọ́n ló ti gbàgbé wọn nítorí pé ajá ò kì í repeat òbò. Ajá ò kì í repeat òbò severally. Ohun tí ajá bá ti dó òbò obìnrin kan lẹ́ẹ̀mejì, wọ́n ní kò ń padà dó mọ́, tó túmọ̀ sí wípé wọ́n láwọn obìnrin pọ̀ tí wọ́n ń ṣe kinní yẹn gan ní Naija ń sìn. Ẹ̀yin òbí ẹ fa àwọn ọmọ wọn yín létí. Àwọn tí wọ́n ń rí ìdí mọ̀ ń pa iná sọ fún mi pé 50,000 naira ni wọ́n fún wọn tó bá dó ajá kan tán. Wípé èyí tá a gbọ́ pé 500,000 yẹn pé ó ṣeé ṣe kó jẹ́ irọ́. Lóòótọ́ ńgbà tán ṣe kinní yẹn, ẹ mọ̀ kó mo sọ nǹkan kan pé ó ṣeé ṣe kó yẹ pé kò ń ṣe first time tó mo ṣe nìyẹn, but ẹ jẹ́ ká gbà pé first time ni. But bí mo ṣe gbọ́, wọ́n lọ máa ń ṣe tó ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta. Wọ́n ní ṣùgbọ́n àwọn ajá yẹn ò kì í dó wọn púpọ̀. Wọ́n ní torí pé ajá ò kì í repeat òwò kan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹ̀yin òbí ẹ máa fa àwọn ọmọ yín obìnrin létí. Ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra yín, torí ọmọ tó wá sọ̀rọ̀ lórí platform, ọwọ́ Ọlọ́run ni ó wà. Ọlọ́run á bá wa, Ọlọ́run kó ṣàánú wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Wọ́n dẹ̀ sọ wípé èmi mọ̀ o, mo sọ àwọn oríṣiríṣi àrùn tó wà ńbẹ̀ fún yín. Wọ́n dẹ̀ ní pé kò wọ́pọ̀ wípé kéèsì pé tí wọ́n máa fi survive ẹ̀, ó dàbí pé 70-30 ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo ẹ̀yin òbí ẹ fa àwọn ọmọ yín létí. Ẹ̀yin obìnrin kò sí nǹkan tẹ́ ẹ̀ ń wá káàkiri tẹ́ fi ń dó ajá o. Wọ́n ní 50,000 ló ń fún wọn o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin òbí ẹ fa àwọn ọmọ yín obìnrin létí. Ẹ̀yin obìnrin náà ẹ má wá mọ́tò kẹ́ lọ kọlù kẹ̀kẹ́. Ẹ má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ o, torí wípé tẹ́ bá gba owó náà tán, tí wàhálà yẹn bá ti ṣẹlẹ̀, owó tẹ́ gbà ò lè ká o. Mo mọ tí mò ń sọ o, pàápàá lórí tí mo gbé wá. Ọlọ́run gbogbo ẹ̀ náà ọwọ́ Ọlọ́run ló wà. Mo mọ tí mo sọ, mo lè má lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán fún yín, ṣùgbọ́n nǹkan tí mo gbọ́ ní alẹ́ àná lẹ́yìn tí mo ṣe show tán ó lágbára díẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní Naija. Wọ́n ló ti pọ̀ ní Naija o, dájá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin òbí ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀. Ẹ̀yin obìnrin náà ẹ ṣọ́ra ṣe o. Ẹ̀yin obìnrin náà ẹ máa gbìyànjú láti wọ bàtà àlè lọ sínú ilé ńgbà tẹ́ bá ti marry. Tẹ́ bá ti bọ́ bàtà pé bàtà girlfriend, ẹ pé tẹ́ bá jẹ́ girlfriend ẹ máa impress ni. Ẹ sì jẹ́ kí bàtà yẹn wọ̀ lẹ́sẹ̀ yín láti fẹ́ máa impress ọkùnrin yín, torí bàtà tẹ́ bọ́lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlè yín wọ̀ o. Àwọn àlè yìí ọkọ yín nífẹ̀ẹ́ wọn, wà in love pẹ̀lú wọn ju ẹ̀yin ìyàwó lé lọ, torí ẹ̀ náà ṣe ń lù yín torí wọn. Torí àwọn àlè ló ń treat wọn bí ọkùnrin fúnra rẹ̀ bí ara ẹ̀. Ṣé bàtà ìyàwó ló wọ̀ àbí bàtà àlè? Fúnra rẹ̀ bí ara ẹ̀, bàtà wo ló máa wọ̀ tó máa mú inú ọkùnrin dùn jù? Bàtà pé kó wọ bàtà girlfriend ni, torí tó bá ṣì ń wo rẹ̀ bí girlfriend, wàá máa wò láti please ẹ̀, láti má fẹ́ pé kó lose àbí kó lose ẹ̀. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. sabarikolo.com, ẹ̀yin èèyàn ẹ lọ register ń bẹ̀ o. Tẹ́ bá register ń bẹ̀, tẹ́ bá pè mí nígbà tí